Ẹ̀yin tèmi, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí ẹ bá ti láǹfààní láti máa wò tó. Orúkọ ti tèmi ò yípadà. Kẹ́mi Bùkọ́lá ni orúkọ ti tèmi jẹ́. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ bá mi rajà yẹn lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ máa máa rí ṣe. Ọjà wà, a ní aṣọ lóríṣiríṣi, lace lóríṣiríṣi. A ní white colour, blue colour, green colour, brown colour, wine colour, yellow colour. Kò sí colour aṣọ táàní tó jẹ́ lace. Àwọn lace tó jẹ́ pé ẹ̀dẹ̀ lè wọ̀ lọ sí party ni àwọn green colour wà, light green wà, lemon green wà lóríṣiríṣi báyìí. Ilé tẹ lè wọ̀ lọ sí party ni o, kì í ṣe aṣọ ṣá o. Aṣọ tẹ lè mú lọ sí òde ìgbéyàwó, orí òkú àgbà. A ní àwọn aṣọ yẹn lọ́wọ́ lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ni a dẹ̀ ní àwọn jewelries lọ́wọ́. A ní àwọn bracelet gold ńlá lọ́wọ́. A dẹ̀ ní kékeré náà. A dẹ̀ ní àwọn jewelries tẹ́ pé bí oní 25 set 30,000 lóríṣiríṣi ó wà. Eléyìí tí mo wọ̀ yìí nísìnyí bracelet gold ni, original ni. Bracelet gold ńlá ni. Òun náà wà lóríṣiríṣi bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ a dẹ̀ ní turban lóríṣiríṣi. A dẹ̀ ní Kampala. Kampala wá sì kù. A dẹ̀ tó máa tó ọ̀sẹ̀ tó ń bọ̀ a tún máa rán àwọn lóríṣiríṣi míì lọ́pọ̀ yanturu. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ rà láti túta, àyè wà fún yín o. Ẹ fẹ́ ra jewelries láti túta, àyè wà fún yín. Ẹ fẹ́ ra àwọn lace yẹn náà láti túta. Màá ta fún yín tẹ́pẹ́ yín náà máa rí owó tí níbẹ̀. Ẹ wá tẹ bá fẹ́ máa rà láti túta, ẹ wá lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo a máa máa rí ṣe. Àgbo náà dẹ̀ wà. Àgbo gbogbo tó bá ń ṣe lágbo ara, ẹ pè nọ́mbà mi 08022111530. Nọ́mbà mi nìyẹn. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lénìí, lórí ọ̀rọ̀ èèyàn wa, àbúrò wa tí àwọn apaniláyé, àwọn apanijayé pa, àwọn afi ẹ̀mí ṣòfò, àwọn afi ẹ̀jẹ̀ èèyàn ṣe ọlá tí wọ́n gbẹ̀mí ẹ̀ lójijì. Dámiláre Timothy, òun ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀. Wọ́n ní ọ̀la la tún máa lọ sí court on the 8th ní agbára lọ́wọ́ Ọlọ́run máa ran bàbá lọ́wọ́. Bàbá wa Fẹ́mi Fálànà, ẹlẹ́yinjú àánú tó ń ṣàánú àwọn mẹ̀kúnnù, àwọn kò lénìyàn, àwọn kò ní ènìyàn. Bàbá yìí ló máa ń ṣàánú fún wọn lágbára lọ́wọ́ Ọlọ́run. Bàbá ògo yín máa búyọ. Àwọn ọmọ yín náà wọ́n á rí àánú. Àwọn gbogbo ọmọ Nàìjíríà ló ń dúpẹ́ fún yín. Ẹ wò kan kí n má gbàgbé. Ẹ wo sẹ́ẹ̀tì yẹn nìyẹn. Ẹ wá rà o. Ọ̀rọ̀ tí mo ń sọ lọ, gbogbo ọmọ Nàìjíríà lágbàáyé wọ́n dúpẹ́ fún yín bàbá. Bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn náà ni kẹ́ máa ṣe lọ. A dúpẹ́ lọ́wọ́ yín. Ní ọ̀sẹ̀ tó kọjá yìí tèmi, tí wọ́n lọ sí court wọ́n lọ, àwọn èèyàn sunkún gan. Èmi gan kí tó wá ṣe ṣáàtì lọ́jọ́ ẹ̀ mo ti ké. Bẹ́ẹ̀ ni àwọn ìyá àgbàlagbà kan ní ìgbọ́dọ̀ máa play voice ni ó wà lórí fóònù tìbí. Ayọ̀ tẹ̀ wá bí kì í tẹ̀ play mọ́. Pé orí tìbí ló wà. Màmá àwọn tó sunkún sí mi lọ́rùn tó mẹ́rin tó jẹ́ àwọn arúgbó. Àwọn màmá 60, 70 tó ń sunkún lórí nǹkan tó ṣẹlẹ̀ ní court lọ́jọ́ yẹn. Wípé ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn, tí wọ́n fi ẹ̀sùn apààyàn kàn, ó tún wá kó sí Guinea. Ó tún wá jáde nínú mọ́tò ńlá, nínú mọ́tò tó máa ń gbé àwọn governor sí, nínú mọ́tò tó máa ń gbé àwọn èèyàn àpọ́nlé, èèyàn yìí, àwọn tó ń ṣe dáadáa láwùjọ. Nínú mọ́tò tó yẹ kó ń gbé wọn sí ni bàbá yìí náà gbé bàbá yìí wá sí tó fi wá sínú court. Tó fi wá sí court lọ́jọ́ yẹn. Òun ló jẹ́ kára ta gbádé. Bó ara ṣe ta gbádé náà lára ta gbogbo ọmọ Nàìjíríà. Òun gọgọgọgọ ló wá mú kí bàbá yìí sọ pé yes, eléyìí ó ti kúrò lójú lásán. Bàbá yìí ó wá ṣe oore yìí, ó ṣe láṣẹ pé ó lóun ò ní gba kọ́bọ̀ lọ́wọ́ àwọn olóògbé. Bàbá ní ṣubú dànù. Lágbára lọ́wọ́ Ọlọ́run àwọn ọmọ yín máa rí àánú.
àánú tó máa rí ó máa ju òye wọn lọ. Èmi gan Kẹ́mi Bùkọ́lá mo tún dúpẹ́ fún yín because èèyàn bíi ti ń ṣọ̀wọ́n tẹ́ ẹ bá fẹ́ lọ ṣe agbẹjọ́rò fáwọn èèyàn àmọ́ tí ẹ ń gbà bàbá. Àwọn ayé ò ní pa ọmọ yín bọ́n ṣe pa olóògbé yìí lágbára lọ́wọ́ Ọlọ́run. Wọn ò ní pa ọmọ mi náà, wọn ò ní pa ọmọ olólùfẹ́ mi tẹ́ gbà lágbàáyé yẹn lágbára lọ́wọ́ Ọlọ́run. Ọmọ wo ò ní rìn ṣẹ̀ṣẹ̀ sórí, ọmọ wo ò ní gbàbọdè. A dúpẹ́ fún yín bàbá Fálànà, gbogbo ọmọ Nàìjíríà ń dúpẹ́ fún yín, gbogbo ọmọ Yorùbá ń dúpẹ́ fún yín, gbogbo àwọn ẹbí olóògbé dúpẹ́ fún yín. Ẹ ṣé. Lẹ́ẹ̀kejì a tún máa dúpẹ́ fún Aláàjì Oríyọmí. Èèyàn ni máa yẹn. Bọ́n ṣe fì í ibi tó ń lọ ló ń lọ. Irú èèyàn bẹ́ẹ̀ lèmi nífẹ̀ẹ́ sí. Ẹni tí ò ń wo ariwo ọjà tó jẹ́ pé ibi tó ń lọ ló ń lọ, kò ń wo ariwo wọ́n pariwo lọ́sàn-án wọ́n pariwo lósì kò kàn án. Ibi tó ń lọ báyìí ló ń lọ. Irú èèyàn báyẹn, irú wọn ló máa ń ṣe àṣeyọrí. Tó jẹ́ pé èèyàn míì ni wọ́n ṣe gbógun ti dé online. Ẹjọ́ yẹn kò yẹ kó sá, ọlọ́pàá ló yẹ kó wá sá, newspaper kankan ò tí ì gbé. Tí ó dé gbé jẹ́ pé inú hòtẹ́ẹ̀lì náà ti gbókù ọmọkùnrin jáde. Èmi ò tí ì rí o, èmi ò tí ì gbọ́ rí o. Kéèyàn kú sí hòtẹ́ẹ̀lì èèyàn, kéèyàn dẹ̀ lọ sí. Ta ló fún un ní agbára tí òun lẹbí ẹ̀ ni ìyẹn lásán? Síbẹ̀síbẹ̀ ẹ̀yin kan wà online tẹ̀ ń gbógun ti Oríyọmí. Wípé ó ṣe máa sọ̀rọ̀, ó ṣe máa ṣe kinní kan, wọ́n máa ṣe kinní kan. Gbogbo yín wá ń sọ kọ́tọkàntán lórí èlò. A gbọ́ pọ́n ní ẹ gbowó. Èlò lẹ gbà gangan tẹ wá fẹ́ ba ayé ara yín jẹ́, tẹ fẹ́ ba ayé ọmọ yín jẹ́. Ẹ mọ̀ pé gbogbo tá a ṣe láyé ẹ̀san ni. Gbogbo tó Oríyọmí ń ṣe yìí kò ṣe fún yàn, ó ń ṣe fúnra rẹ̀ ni. Torí ó mọ̀ pé òun bímọ sílẹ̀. Òun gógó máa jẹ gbogbo oore tó ń ṣe fáwọn èèyàn, ó máa jèrè ẹ̀, àwọn ọmọ ẹ̀ náà máa jèrè ẹ̀. Èèyàn kan ti ẹ̀sọ́ olórí burúkú kan online sọ pé òun ò mọ Oríyọmí rí, pé ọ̀rọ̀ Timothy yìí ló fẹ́ fi ní star. Mo wò pé ó ń tọ̀ ò sí ní àgbáyé ni, kò sí láyé, ó wà nínú olè. Ẹni tó bá lóun wà ní tó ẹ́ pé òun wà ní Nàìjíríà, òun ò mọ ẹni tó ń jẹ tí Oríyọmí jẹ́. A jẹ́ pé ó ń tọ̀ òun wà nínú wo ló wà, kò sí láyé. Oríyọmí tó jẹ́ pé ó ti pẹ́ tó ti ń ṣe àánú ẹ̀bọ̀. Ó ti pẹ́ tó ti ń gbè sẹ́yìn ẹni tó bá fẹ́ rẹ́ jẹ. Ó ti pẹ́ tó ti ń jà fáwọn èèyàn. Ó ti pẹ́ tó ti fi nǹkan ti ẹ̀ lẹ̀ tí ń gbọ́ tẹni ẹlẹ́ni. Ó ti pẹ́. So èmi ò mọ orí èèyàn tẹ́ jẹ́ ní online. Tẹ́ máa rí òdodo báyìí torí owó òṣì, torí owó tí ò lè tán ṣẹ́yìn tán fún yín. Ẹ wá máa fi dúdú pe funfun fún wa. Gbogbo àtàwà online àti já jẹ́ kó ṣì lọ. Gbogbo ọlá ti já dànù. Tẹ́mi ò bá rí òtítọ́, tí n bá rí nǹkan tó jòótọ́, sí nǹkan tó lè sọ, ò lè yí èrò mi padà. Nǹkan tí mo rí ẹ̀ òun ni máa sọ̀ lé lórí. A rí pé wọ́n pa ọmọkùnrin nípa ìwọ̀sí. Ìpa kí ni àwọn ẹbí ẹ̀ fẹ́ ṣe? Wọ́n pa nípa ìfọnáfọṣù. Ìtú wà lọ́nà ìjókòó ẹ̀ ń san kọ́tọkàntán. Ọlọ́run ọba ẹlẹ́jọ́ á san yín lẹ́san tó dáa. Ọlọ́run ọba ẹlẹ́jọ́ á san yín lẹ́san tó dáa. Gbogbo ẹ̀yin tẹ́ wà lọ́nà yìí tẹ́pẹ́ ẹ̀mọ́ ilé tó kàn. Àfi kẹ́ ẹ máa ṣe Oríyọmí kiri kan. Ẹ wà lọ́nà ẹ máa dájọ́. Online mo ti rí adájọ́, dájọ́ lọ́nà. Ẹ̀yin lẹ máa rojọ́ ẹ̀ tún dájọ́. Ẹ̀yin lẹ máa ṣe dókítà online. Ẹ̀yin lẹ máa ṣe ọṣẹ́ ọlọ́pàá online. Gbogbo iṣẹ́ tó wà láyé yìí dẹ̀ máa ṣe gbogbo ẹ̀ online. Ẹ máa fi ẹnu, ẹ máa fi dín, ẹ máa dín ẹnu, ẹ máa ṣe nǹkan tí wọ́n pè yín sí, nǹkan tí wọ́n fẹnu yín sí. Ẹ wà lọ́nà ẹ máa sọ. Ìgbà tí Oríyọmí gbẹ́jọ́ ẹ wá sí online, kò ní ẹ̀yin bloggers o, ẹ wá bá mi dá sí o. Tó bá wù ẹ́ ló lè dá sí. Tó bá mẹ́rin ló máa dá sí. Má dá sí ní ìdáàbò sí. Má dá sí ní ìdá pé kí ẹ fẹ́ máa tún wá máa blame Oríyọmí. Kí ẹ tún wá máa blame ẹni tó fẹ́ ṣoore fáwọn ìdílé yẹn. Ó kù díẹ̀. Ẹ fẹ́ kó rẹ̀wẹ̀sì bá ọmọkùnrin yẹn. Ṣùgbọ́n ó jẹ́ èèyàn kó tẹ́ pé ibi tó bá ń lọ ló ń lọ. Tí ó bá jó ìbá ti jáwọ́ lọ́rọ̀. Ẹ wo ibi tọ́rọ̀ wá já sí ìsìn. Ṣé ọ̀rọ̀ yóò wá tọ́pẹ́?
nǹkan tó ṣe wẹ́rẹ́ yìí àwọn èèyàn tí wọ́n fi nífẹ̀ẹ́ lọ pé èèyàn tó lè dúró ti àwọn èèyàn délé ẹnu ẹ lọ kọ́ bí wọ́n ṣe ń dúró ti aláìní tí wọ́n ṣe ẹ lọ kọ́ bí wọ́n ṣe ń ṣàánú fún àwọn tí ò rí àwọn tó bá fẹ́ rẹ́ jẹ láwùjọ àwọn tí ò rí àánú bó ṣe ń ṣàánú fún yàn ẹ̀yin náà ẹ lọ kọ́ bíi ti Aláàjì Oríyọmí ẹ má kò dẹ̀ wá sí online jẹ́ pé àfi tó bá fún yín lówó lẹ máa sọ̀rọ̀ tó bá tó wá fún yín lówó yẹn ẹ wá gbé irọ́ ẹ wá gbé sórí òtítọ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe náà láàyè ẹ lọ jáwọ́ o ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀ o aráyé ẹ yí padà o ẹ yí padà o tó bá yáǹsì ẹ̀sọ́ yẹn kẹ́ tó kú kẹ́ tó dàgbà gbogbo ẹ máa kó ẹ̀sọ́ ẹ lórí ní àtòrí àwọn ọmọ yín ẹ bá róòtọ́ ẹ̀sọ́ tó bá fún yín lówó mọ̀ọ́rìn nìyẹn mọ̀ọ́rìn wọ́n lọ bá mọ̀ọ́rìn ò gbowó náà ṣèbí èèyàn nìyẹn mọ̀ọ́rìn Bádéjọ kò gbowó lọ́wọ́ wọn lọ́ọ̀yà wọn lọ bá tó mo dé kú gbẹ́gbẹ́ mo ṣe wá mọ̀ pé lóòótọ́ ni lọ́ọ̀yà ti lọ bá wọn kan ẹ̀dẹ̀ wá ń sọ kọ́tọ̀kọ̀tọ̀ ń sọ rédèrèdè ẹ lọ yíwà padà kò dáa ẹ̀yẹ́ yóò dáa torí ṣé rí online tẹ́ ẹ rò pé nǹkan kékeré yìí òun gan ló jẹ́ kí ẹjọ́ èdèbi tó dé òun gan ló jẹ́ kí gbogbo ẹ̀fẹ́ níyanjú ẹ má fi online nǹkan tẹ́ bá ṣe lénìí àwọn èèyàn máa sọ nípa yín lọ́la online ó lágbára ju gbogbo nǹkan online ó lágbára ju ọlọ́pàá lọ ó lágbára ju adájọ́ gan lọ online tá wà yìí torí nǹkan online gbogbo ayé ló máa rí adájọ́ ibi tó ti ṣe ẹ̀ náà lọ ti bá online ó ń drop ẹ̀ báyìí èèyàn 1000 lè wò lẹ́ẹ̀kan náà kẹ́fì mọ̀ pé online yìí ó ní agbára gan òun ló fi dá ká máa ṣọ́ ẹnu wa ká tó dá sí nǹkan ẹ jẹ́ ká wò ó pé nǹkan tí mo fẹ́ dá sí òótọ́ ni mo fẹ́ sọ mi ní ṣe àbòsí kò ní jù báyìí lọ ní apá tìbẹ̀yìn kí tó máa lọ ọ̀la kí tó sọ̀rọ̀ ní ọ̀la ni wọ́n tún máa lọ sí court ní 9 o'clock gbogbo wa ká ti wà ní online ká máa wo nǹkan tó ń lọ dé bàbá wa Fálànà sọ pé ẹjọ́ yẹn máa gbé kúrò l'Àbújá Aláàjì Oríyọmí sọ ní ọ̀sán yìí ẹjọ́ náà máa gbé kúrò l'Àbújá wọ́n máa gbé wá sí bóyá Ilé Ifẹ̀ nǹkan tá à ń gbọ́ sí nìyẹn náà máa gbé wá sí wọ́n á gbé wá sí Ilé Ifẹ̀ èèyàn jẹ́ èèyàn lọ agbẹjọ́rò ju agbẹjọ́rò lọ lọ́ọ̀yà ju lọ́ọ̀yà lọ bàbá Fálànà ẹ gbọ́ lọ́la ká tún wá máa wo nǹkan tó máa fi gbé bàbá wa lọ́la ṣé wọn pọ́n kó sí gínílé náà àmọ́ nǹkan tó máa kó sí lọ́la ká wá wò ó ẹ rí pé àwọn gan máa tẹ́wọ́ ọmọ wọn bá ṣọ wọ́n dandan tó wá dánwò last weekend tó jẹ́ káwọn àgbàlagbà máa sunkún tó jẹ́ káwọn ìyá oríyá máa sunkún gbogbo àwọn ìyá yẹn kàn ń sunkún ni wọ́n ń sun ẹkún gidi ni ẹkún pé ṣé ìlú náà lélẹ́yìí tí wọ́n rí àwọn èèyàn jẹ báyìí ṣùgbọ́n lágbára Ọlọ́run tó wá máa fi di lọ́la ẹ̀rín ni ọ̀rọ̀ yẹn máa padà jẹ́ sí lágbára Ọlọ́run ẹ kúkú rí Ọlọ́run ò sí lẹ́yìn alábòsí Ọlọ́run kò sí ní ìjà mọ̀ pé bàbá yìí ló máa padà wá ṣiṣẹ́ yìí kò sẹ́ni tó mọ̀ ọ́n torí à ń wò pé ẹjọ́ ti sọ rẹ̀ kò ní ọ̀rọ̀ yìí kò yẹ kó wá pé a lọ ń pe bàbá Fálànà bọ́ ti ìlú yìí kò sótìtọ́ tí wọ́n bá fi falẹ̀ ní tó bá ń fi falẹ̀ tí wọ́n lè gbọ́ agbẹjọ́rò jẹ́ pé ẹnu ẹ̀ gbó bíi ti bàbá yẹn ọ̀rọ̀ yẹn kò ní lójútùú tó bó ṣe jẹ́ nìyẹn lápá àgbẹ̀yẹn lágbára lọ́wọ́ Ọlọ́run bàbá wa Olóyè Sunday Igboho kúkú jáde níbi tán wà ní a gbá àwọn fídíò táwọn èèyàn ń ṣe lóríṣiríṣi ṣùgbọ́n èmi ìgbàgbọ́ tèmi ni pé bàbá wa Sunday bàbá wa Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ó máa ń kúrò bẹ́ẹ̀ kò dẹ̀ ní pẹ́ kò ní jìnnà Ọlọ́run máa gbàdúrà wa lórí bàbá yìí bàbá Yorùbá ni Ọlọ́run máa gbàdúrà wa lórí ẹ̀ kò ní jìyà gbé lẹ́yìn pé wọ́n kúrò bẹ́ẹ̀ yẹn ohun dáadáa ohun mèremère tí wọn ò rokàn sí ó máa ṣẹlẹ̀ sí wọn máa ṣẹlẹ̀ sí ìdílé wọn lágbára lọ́wọ́ Ọlọ́run mo ti rí àwọn fídíò kan tí wọ́n ń ṣe inú mi ń dùn pé a nírètí pé bàbá wa máa kúrò bẹ́ẹ̀ yẹn Ọlọ́run á dẹ̀ bá mi ṣọ́ wọn dé láyà àlàáfíà tí wọ́n gbá lọ sí Kútọ́ náà lọ́ máa àlàáfíà tó pé náà ló máa bá wọn ni wọ́n máa mú wá bá wa nílé
lágbára lọ́wọ́ Ọlọ́run. Wọn ò dẹ̀ ní kábàámọ̀ pé bàámọ̀ kí n má ṣe eléyìí. Tó wá máa yá àwọn gan máa wò pé yes, ọ̀rọ̀ yìí ó máa padà já sí ọpẹ́. Ọ̀rọ̀ bàbá Sunday Igboho ó máa padà já sí ọpẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run, torí oore ló ṣe. Oore ni ọmọ Adéyẹmọ ṣe. Ṣé ibi ló ń pa ọmọ Adéyẹmọ ni, àbí kò róúnjẹ jẹ, àbí kò rí ilé gbé, àbí kò rí mọ́tò lò? Eléyìí gan lọ́rọ̀ máa ń rò tó máa fi wá ṣàánú olóyè Sunday Igboho, máa ṣàánú àwọn ọmọ Yorùbá náà. A gbọ́dọ̀ lọ. Ìròyìn tí mo gbọ́ lẹ́jọ́ mẹ́ta, a gbọ́dọ̀ lọ. Tá a bá lọ, ewu ń bẹ lóko olóńgẹ́ pàápàá fúnra rẹ̀, ewu ńlá mà ní. Nàìjíríà ti tán. Nàìjíríà ti lọ. A ti wọ̀ ọ́. Tẹ́ bá gbọ́ pé ó kó sọ́wọ́, Nàìjíríà ti kó sọ́wọ́ tipẹ́tipẹ́. Ṣùgbọ́n a ṣẹ̀ ń funra ni. A ti kó sọ́wọ́. Nàìjíríà yẹn ó ti kó sọ́wọ́. Tá a bá lọ, ewu ni. Ẹ̀yin àgbààgbà Yorùbá, ẹ gbọ́rọ̀ yìí. Tá a bá lọ, ẹ̀yin àgbààgbà Yorùbá, ẹ dìde sí wa. Ẹ dìde sí ọ̀rọ̀ Yorùbá nation. Ẹ̀yin ọba lọ́ba, ẹ dìde sí ọ̀rọ̀ Yorùbá nation. Ẹ̀yin tẹ́ ẹ rí lò nínú ọmọ Yorùbá, ẹ dìde sí ọ̀rọ̀ Yorùbá nation. Ẹ má dáadáa olóyè Sunday Igboho àti bàbá wa Bánjí Akíntóyè, àbí kí ni wọ́n pe bàbá wa, bàbá Bánjí. Ẹ má dáadáa wọn. Níbi tọ́rọ̀ ń lọ yìí, Nàìjíríà ti wó. Ó dàbí erin tó ṣubú ni. Ẹ mọ̀ pé tẹ́ni bá ṣubú àti dìde á ní agbára gan. Ọ̀rọ̀ Nàìjíríà ti wó. Gbọ́rọ̀ tí gómìnà Borno sọ ni. Gómìnà Borno ó ti fi gbé ta o. Kò fẹ́ mọ̀ bóyá Buhari jẹ́ Haúsá o. Ó ti sọ nǹkan òdodo ọ̀rọ̀ o. Ó ní ojoojúmọ́ ní àwọn Boko Haram ń wọ orílẹ̀-èdè wa. Ó ní kí ló dé tí ìjọba ṣí bọ́dà north. Ẹ wá wo àbòsí ò sún ọ. Wọ́n náà jọ́kọ̀jọ́kọ̀ tí wọ́n bá ti ń ṣe ọmọlàkejì, jọ́kọ̀jọ́kọ̀ á fi ṣe rẹ̀ náà, á ṣe kà fúnra rẹ̀. Nígbà tí wọ́n ti bọ́dà ilẹ̀ Yorùbá ń bí, tí wọ́n lọ sí ti north, ṣé ẹ mọ̀ pé ṣíṣí tó ń ṣí ti north yẹn kó ló jẹ́ kí wàhálà yẹn pọ̀, ló jẹ́ káwọn Boko Haram yẹn máa wọlé. Borno gómìnà tún fi kún ọ̀rọ̀ ẹ̀ wípé òkè o, gbogbo àwọn Boko Haram tí ẹ gbà síṣẹ́, ó ní tẹ́ ẹ̀ bá lé wọn kúrò ní sáàmì àti iṣẹ́ custom tẹ́ ẹ fi wọ́n sí, ó ní Nàìjíríà, ó ní akọ̀ máa jí ní ọjọ́ kan a gbọ́ pé àwọn arábí ti gba Nàìjíríà mọ́ wa lọ́wọ́. Ó ló máa ṣẹlẹ̀ tán bá tètè. Ó ló máa ṣẹlẹ̀. Ó ní èyàn ò ṣe Boko Haram, ẹni tó ti pààyàn bí ẹni pẹran, ẹni kò ṣe mọ́, ẹbẹ̀ sí ní fún wọn lówó. Ó ní orí àwọn Boko Haram ni Nàìjíríà gọọmẹ̀ntì ń ná owó lé lórí ìsìn. Àwọn ló ń fún wọn lóúnjẹ, àwọn ló ń bọ́ wọn, ló ń bọ́ ọmọ wọn, ló ń bọ́ fámìlì wọn, náà raṣọ sí wọn lọ́rùn. Owó tó yẹ káwa fi ṣe ọ̀nà, wọ́n fi ń tọ́jú Boko Haram ni. Èmi kọ́ ni mo sọ o, gómìnà Borno ló sọ o. Kì í ṣe èmi ni mo sọ o, kì í ṣe àròsọ o. Gómìnà Borno ló sọ̀rọ̀ yìí o. Ipò owó tó yẹ kó fi tọ́jú wa Nàìjíríà, àwọn Boko Haram náà fi ń tọ́jú. Ipò ọ̀nà ọ̀dà tí wọ́n ní máa pọ̀ sí. Ó ní èrò tó ń wọlé sí Borno lójúmọ́ kan, ó ná lé ní 2000. Ó ní kí ló dé tí wọ́n ṣí bọ́dà Borno. Ó ní kí ló dé tí wọ́n fi ṣe train láti north lọ sí Niger. Ó ní kí ló dé tí ìjọba Buhari fi ṣe bẹ́ẹ̀. Haúsá ló ń sọ yìí o, kì í ṣe gómìnà ilẹ̀ Ìgbò àbí gómìnà ilẹ̀ Yorùbá o. Haúsá gómìnà Borno ló bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí ìjọba bẹ́ẹ̀. Ipe tá a bá ṣọ́ra, a máa jí lọ́jọ́ kan ló mọ Nàìjíríà. Àwọn ará bí wọ́n ti gba Nàìjíríà mọ́ wa lọ́wọ́. Torí bẹ́ẹ̀, ẹ jẹ́ ká ọ̀rọ̀ Yorùbá nation yìí no going back ni o. Tá a bá kúrò lára wọn, àwọn alámájẹlé tó jù ń bẹ, torí àwọn ò níbọn àní ìkọ̀kọ̀. Àwọn alámájẹlé tó jù ń bẹ. Nígbà tẹ́ lọ gba àwọn Boko Haram tí wọ́n ṣọmọ Nàìjíríà sí àmì. Mọ̀ bá àwọn kan ló ti ẹ̀ ń pa àwọn ọmọ wa tó ń kú, tí àwọn àmì tó kù yẹn. Mọ̀ bá ní àwọn tí wọ́n gbà sí àmì náà bẹ̀rẹ̀ sí ní pa wọ́n. Ṣé ẹ mọ̀ pé oró inú wọn yóò lè kúrò ńbẹ̀? Nǹkan tó fẹ́ ṣe kò lè kúrò inú wọn, ọkọ̀ tí ẹ̀ ń dọ́gbọ́n ni.
ẹ wo ibi tí ìjọba yìí tó fẹ́ bá wa dé, ẹ wo ìyà tí ìjọba yìí fi ń jẹ àwọn ọmọ ẹ̀, àwọn ọmọ tó wà lábẹ́ ẹ̀. Inú mi tiẹ̀ dùn pé àwọn Haúsá wọ́n ti ń sọ̀rọ̀ sókè báyìí. Ó ti sún àwọn náà. Ó ti sún àwọn náà, pípa yìí pọ̀ jù. Wọn ò fẹ́ sọ síta mọ́ ni, wọ́n ń pààyàn lójoojúmọ́. Yorùbá nation, òun gangan ni áńsà ọ̀rọ̀ yìí. Yorùbá nation no going back ni o. Kọ́nà ọlọ́jọ́ ní kó fún wa ní Yorùbá nation o. Ẹ̀yin àgbààgbà wa ẹ ṣàánú wa, ẹ dìde sọ̀rọ̀ wa, ẹ ṣàánú wa. Ẹ̀yin ọba wa ẹ ṣàánú wa, ẹ dìde sí ọ̀rọ̀ wa. Ọ̀rọ̀ yìí ò ń ṣe lásán, kò ṣeé fojú wò mọ́. Tó bá yá nísìnyí, tí wọ́n bá gba ìlú ìmọ̀ wa lọ́wọ́, á wá di ẹ̀pà òbóró mọ́ ń gbà yẹn. Wà nílé sí agbára mọ́. Ẹ̀yin ọba, mo pè yín lẹ́ẹ̀kan sí, ẹ ṣàánú wa. Ẹ ṣàánú wa nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká pa ọ́ pọ̀ mọ́ àwọn tí wọ́n ti ń jàjà Yorùbá nation yìí. Ẹ̀yin ọba, ẹ̀yin ìjòyè, ẹ̀yin tẹ́ ẹ rí jẹ, ẹ̀yin tẹ́ ti ṣèjọba rí, gbogbo yín la pè. Ẹ jẹ́ ká kúrò lábẹ́ àwọn ará bí yìí. Wọ́n ti gbàbọ̀dè jù. Nígbà tẹ́ ẹ ti bọ́dà àti Yorùbá, tẹ́ lọ sí ti ilẹ̀ Haúsá, ṣé ìyẹn gan ṣó make sense ni? Ṣé bí wọ́n ṣe ń ṣèjọba ni bàbá yìí ṣe ń ṣe? Ó ń fi èèyàn kan kẹ́kan. Nígbà wọ́n ní aṣeríṣe rẹ̀ ó máa ṣe, ó ṣe rẹ̀ tán nìsí because ibẹ̀ làwọn Boko Haram ń gbà wọlé. Òun gan ló jẹ́ kí ọ̀rọ̀ Boko Haram yẹn gan kó wá ṣàtúnṣe mọ́, tó rán ti rán wọlé jù. Níbi tí máa ń sọ dé, ó ní ìlú kan ní àárín Borno yẹn, ó ní ọmọ onílùú òun gbé bẹ̀ mọ́. Àwọn Boko Haram àtàwọn Niger àtàwọn Fúlàní náà ń gbèlú yẹn, wọ́n dẹ̀ ń pààyàn lójoojúmọ́, wọ́n dẹ̀ ń rèpù àwọn èèyàn lójoojúmọ́, náà ń wá sí àdúgbò tó túmọ̀ tó ń pa àwọn èèyàn. Kò síyàn ní Borno mọ́ sí. Ojoojúmọ́ dẹ̀ bí òjò síyàn ní ìlú yẹn nìsín, owó wa náà ná síbẹ̀. Ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe nìyẹn. Ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe. Gbogbo ẹ̀yin tẹ̀dọ̀ sọ pé wọ́n Nàìjíríà, mi ò mọ ṣòro yín o. Mi ì mọ problem yín. Kọ́nà lọ́jọ́ èní kó bá ṣọ́ bàbá wa Sunday Igboho dé láyà àtàlàfíà. Nǹkan tí a ní kí bàbá wa Ahmed Tinubu kọ́ máa lọ. Ṣùgbọ́n káwọn náà try kó tẹ̀fẹ́ lè fà á mọ́ lójúmọ́ra. Kó try kí wọ́n ṣe bí máì ṣe máa kúrò bẹ́ẹ̀, ká lè sọ nípa tiwọn wípé wọ́n ṣe ẹyọ̀kan ẹ̀ fún wa. Ká lè sọ nípa tiwọn pé wọ́n ṣe eléyìí, wọ́n ṣe fún wa. Òye tọ́wọ́n bá ṣe náà, kò sígbà tí bàbá Sunday Igboho lè kú síbẹ̀ láéláé. Lọ́jọ́ tí nígbà tó ń mú àwọn lédíké, táwọn tó ń pe àwọn ọba, tó ń pa àwọn jẹ, tó ń pe gbogbo tó ń dáhùn, ìgbà tásìkò tó wọ́n kúrò bẹ́ẹ̀ náà ni ó máa rí. Ṣùgbọ́n tí wọ́n bá ṣe nǹkan nígbà tó níyì, àwọn èèyàn máa respect yẹn á tún wà. Àní kó má jẹ president yìí. Ṣùgbọ́n káwọn náà ṣe nǹkan má ní gbàgbé fún wa nílẹ̀ Yorùbá. Gbogbo àwọn àgbààgbà yẹn, ẹ dìde sí ọ̀rọ̀ olóyè Sunday Igboho. Olóyè Sunday Igboho ò pààyàn. Olóyè Sunday Igboho ò pààyàn. Èèyàn tó pààyàn lógun best jeep Prado, ẹ̀mí tó ń ta ni. Ẹ̀mí tí wọ́n ta mọ́tò yẹn ni. Òun ni ẹni tó ń fẹ̀sùn kàn pé ó pààyàn ló gbé wá sí court. Bàbá wo máa pààyàn? Olóyè Sunday Igboho máa pààyàn rí. Kò máa lẹ́sẹ̀, kò máa báyàn jà, kò máa bú yín, kò máa ṣáyìn. Ó kò sọ pé àwọn fẹ́ lọ, òun ló di ogun, ló di wàhálà yìí. Ẹ jọ arọ̀ yín ni. Ẹ bá ṣètò tí bàbá máa fi jáde kúrò níbẹ̀ yìí. Ó tó jẹ́ wọ́n ti lóṣù 6 kú níbẹ̀. Kí ló dé? Láì pààyàn. Bóná ti ń ṣe irú ẹ̀ gangan. Ṣé olóyè Sunday Igboho kó pààyàn náà? Ẹ bá fi bàbá wa lẹ ẹjọ́ tó Ọlọ́run, ẹ̀bẹ̀ lábẹ́yìn. Adẹ̀ tí ń bẹ̀yìn ti pẹ́. Ẹ̀bẹ̀ náà làdẹ̀ máa bẹ̀yìn. Ẹ bá fi olóyè Sunday Igboho, ẹ bá fi sílẹ̀, kì í ṣàpààyàn. Kì í ṣe Boko Haram. Kì í ṣe Boko Haram. Boko Haram wà ń bẹ̀ yẹn, ẹ fọwọ́ ra wọn lórí. Ẹni tí ò lẹ́sẹ̀, tó níṣẹ́ gidi lọ́wọ́, tó jẹ́ pé èèyàn gidi ni, tó ń ṣàánú fáwọn opó, tó ń tọ́jú àwọn aláìní ìyá, tó ń tọ́jú àwọn ọmọ aláìní bàbá, tó fa ọmọdé mára, tó fàgbà mọ́ra, òun lè wá lọ fi pamọ́ síbẹ̀. Yẹ́ ẹ̀ mọ̀ pé ẹ ti fìyà jẹ orí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni. Àìmọye àwọn èèyàn tẹ́ pé wọ́n ń sunkún pé ebi ń pa àwọn, pé bàbá yìí ló ń bọ́ wọn. Tẹ́lẹ̀ lọ fi síbẹ̀ yẹn. Mo fọlọ́run bẹ̀ yín o. Ẹ jìtì yá ṣe mí kìkẹ́ fi bàbá lẹ̀ o.
a ní ìdí ẹ̀ ẹ fi bàbá wa lẹ̀ o, kò pa yín lọ́mọ o, kò ní kẹ́ ẹ má di president o, kò disturb yín o, nǹkan tó dẹ̀ fẹ́ ni pé òun ò fẹ́ kí ìyà jẹ bí òun dẹ̀ fẹ́ Yorùbá nation ní rò pé ó yẹ kí wàhálà wà ń bẹ. Òun lè ti ṣe campaign, kò sẹ́ni tó disturb yín. PDP á ṣe campaign tiẹ̀, APC àwọn pátì míì náà wá ṣe campaign. Bẹ́ẹ̀ náà ní ọ̀rọ̀ Yorùbá nation mi wá rí nǹkan tó wá yẹ kó wá di wàhálà tó tó yìí, tó wá di ogun kẹ́ lọ ti ẹni ẹlẹ́ni mọ́lé fún ẹ̀ṣẹ̀ tí ò ṣẹ̀, nǹkan tí ò mọ̀ tí ò mẹ́tẹ́ wá lọ tì mọ́lé tẹ́ wá ń wà wí lọ́nà dẹ̀ wá ṣe ọmọkùnrin yẹn kò wá sí gbogbo ẹ̀sùn tẹ́ kà sí lẹ́sẹ̀, Ọlọ́run wá ṣe kò sí lè tó ṣe ń bẹ̀. Tọ́kọ́ ṣe gbogbo ẹ̀ ní ẹ morúkọ tá a bá wà lẹ́mìí ni. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún yìí. Ọlọ́run á bá wa ṣọ́ bàbá yẹn dé láyà àtàlàáfíà. Eléyìí tí mo tún fẹ́ sọ, ẹ̀yin òbí, èmi ọmọ kan tó ń ṣẹlẹ̀ ní ọjọ́ mẹ́ta yìí, ìwé tí àwọn ọkùnrin ṣe ń lo àwọn ọmọ sí, ìwé tí àwọn ọmọ ẹ fi ń lo àwọn sisi, eléyìí ṣẹlẹ̀ ní àdúgbò tó súnmọ́ àdúgbò mi. Eléyìí kò jáde ní Facebook, mo ti ẹ̀ ń wò bí mo kò tí jáde. Bọ̀bọ́ yìí náà bó ṣe lo girlfriend ẹ̀ náà nìyẹn o. Wọ́n ti mú bó ṣe lo girlfriend, kí ni ìṣẹ̀lẹ̀ káàkiri o. Ẹ̀yin òbí mi á dẹ̀ rí ọmọ ẹ̀ á gbé iPhone tọ́ntà 350 á gbé wálé. Ẹni tó ra fóònù 350,000 fọ́mọ ẹ̀ gbà ẹ́ kó máa lo ọmọ ẹ̀ lọ́jọ́ kan. Eléyìí tó ti ṣẹlẹ̀ ní Ògìjó, wọ́n ní bọ́mọ ẹ̀ náà ṣe máa ń jáde náà nìyẹn, wọ́n ní jíìpù kan ló máa gbé, wọ́n tí jíìpù á gbé lẹ́yìn Honda wá gbé lọ́jọ́ kejì, wọ́n ní bí àwọn mọ́tò ṣe ń gbé wá ń gbé nìyẹn. Wọ́n lọ́jọ́ máa dé lọ́jọ́ kan tó máa ti ibi tó ti gbé tó máa dé, ó wọlé, ìyá ẹ̀ ó lọ wẹ̀, bí ìyá ẹ̀ ṣe rojọ́ ó lọ wẹ̀. Wọ́n ló tójú òun ló bẹ̀rẹ̀ sí ní ké, ó ń ké bí ajá, wọ́n ló ké gbẹ fún 7 days, after 7 days tó dẹ̀ gbẹ́ mi ló. Ọ̀rọ̀ èní ní tẹ́ẹ̀tì mi pè mí tó lọ́jọ́ tí mo sọ́dọ̀ ẹ̀ tí mi mo rí ìyá ẹ̀ tó ń jẹ lẹ́gbẹ̀ẹ́ ilé ẹ̀ tí mi báyìí. Bọ̀ mi ìmọ̀mọ́ yẹn wọ́n ló kí mi lọ́jọ́ yẹn, mi ìmọ̀mọ́ yẹn ẹ̀ tí mo ní mi ìmọ̀ ní ojú mi fòlùbọ̀ mo mọ̀ yẹ́ ẹ̀ lọ́nà ó mà ti kú, ṣe ló gbókú o. Wọ́n ní kò títí kò dẹ̀ jẹun. Wọ́n ní ọjọ́ méje ẹ̀ kò jó ń gbó ni kò gbóúnjẹ. After tó gbogbo ọjọ́ keje lóru ló gbẹ̀mí mi. Ẹ̀yin òbí ẹ mọ̀ nǹkan tẹ́ ń ṣe pẹ̀lú àwọn yín. Ẹ máa sọ̀rọ̀ sí àwọn yín létí o. Owó ṣẹ́ rí púpọ̀ ní àwọn tó ń lò wọ́n yìí náà, wọ́n ń ṣe ọmọ yahoo o. Àwọn afi ẹ̀jẹ̀ ṣọ̀rọ̀ ni. Wọ́n kò tẹ̀ ń parọ́ mọ́ ọmọ yahoo, àwọn kan wà tẹ́kọ̀ torí òyìnbó gògò. Òyìnbó ò sanwó mọ́. Ògo náà fi mú sí òyìnbó ò sanwó mọ́ rárá. Òyìnbó kò sanwó mọ́. Tó ògbówó náà wọ́n wá fi kíní yẹn ṣe ògùn owó náà wá yí yahoo sí. Wọn ò rí yahoo yẹn ṣe mọ́ sí ògùn owó náà ń ṣe ẹ̀yin tèmi tí mo ń sọ fún yín sí. Ọ̀rọ̀ yìí ò ń ṣeré o. Àìtí mi pè mí lémi tó rojọ́ yẹn bá eléyìí tó ti ṣẹlẹ̀ ní àdúgbò kejì sí ọ̀dọ̀ níbí. Mo wá wò pé ṣé eléyìí tàdé tún wá wò ní online rẹpẹtẹ ojoojúmọ́ ẹjọ́ ẹ̀yin òbí ayé tá a wà yìí kò fẹ́ yíyàn mọ́. Ọlọ́mọ mọ́mọ́ ẹ̀sọ́ la wà báyìí. Ọlọ́mọ máa kí ọ̀rọ̀ sí ọmọ létí la wà báyìí. Ọlọ́mọ kọ́mọ fẹ́ jáde bẹ́ẹ̀ kó kúnlẹ̀ fún kó bẹ́ẹ̀ má tẹ̀lé wọn o, ó fẹ́ ló má gbà o, má gbà fún wọn o, apààyàn ni wọ́n, ẹ má sọ pé apààyàn ni wọ́n o. Àwọn ọmọ tó ń gbé mọ́tò jẹ bẹ̀bẹ̀bẹ̀ kiri apààyàn ni wọ́n o, fi ẹ̀jẹ̀ ṣe ọ̀rọ̀ ni wọ́n o, bayé aláyé jẹ́ ni wọ́n o. Ẹ máa tẹ̀ máa mọ ilé tí o. Ìwọ òbí tó mọ ẹ́ dẹ̀ jáde láì níṣẹ́ tó gbé fóònù dé, láì níṣẹ́ tó ń ra aṣọ ńláńlá, láì níṣẹ́ tó ń ra bàtà ńláńlá, láì níṣẹ́ ló ń náwó fàlàfàlà. Tètè ya pariwo lé lórí. Ibi tó ti rówó kó ètè sọ fún ẹ, àwọn wọ́n á lò ó. Àwọn ọmọkùnrin àwọn bọ́ìsì ayé òde ni wọ́n ọ̀rọ̀ yàn ṣẹ́, wọ́n á lò ó dànù, wọ́n á lò wọ́n á fi ṣògùn owó dànù. Wọ́n á máa parọ́ pé yahoo kì í ṣe yahoo, oògùn owó náà wọ́n kàn ṣe oògùn owó náà, wọ́n máa parọ́ mọ́ yahoo. Mo fọlọ́run bẹ̀ yín o. Òjò ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yín nípa tàwọn ọmọ torí ọmọ ṣòro bí báyìí.
ibi tọ́rọ̀ ń lọ yìí ó ti di pé tó bá ń lọ báyìí kò ní dáa rárá tó lójoojúmọ́ bọ́n ṣe mú wọn náà lọ́ tún ṣe bọ́n ṣe mú wọn náà lọ́ tún ṣe ẹ mọ̀ tó bá bọ́ tẹ̀ ṣe mú yàn kan tí yàn kan bá tẹ̀ fẹ́ ṣe fáwọ̀ pa wọ́n màmú lágbájá kó o máa ṣe rọ́ ni o wọ́n tún ṣe wọn ọ̀ràn yàn mélòó nínú àwọn tó ń ṣe tó ń mú jẹ tí àṣírí ò tú ẹ fẹ́ try ẹ ni wọ́n á gbé mọ́tò lẹ̀ máa dẹ̀ drop àìmọye yẹn tiẹ̀ ń ṣẹlẹ̀ dáadáa nílẹ̀ Ìgbò yẹn obìnrin wọ́n á drop ẹ̀ nínú mọ́tò nǹkan tá a máa rí ní ìsádẹ̀ bọ́ sábẹ̀ sí máa yà wò ìyẹn tiẹ̀ pọ̀ ìyẹn pọ̀ lọ ìyẹn ń ṣẹlẹ̀ lójoojúmọ́ ló ń ṣẹlẹ̀ ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá à ń ṣe kí àwọn ọmọ wa yìí gan ẹni wàá wo nǹkan tó wá ṣẹlẹ̀ o àwọn yahoo ló ń rí girlfriend o àwọn yahoo tí àníkàn bá bóbìnrin sọ̀rọ̀ tó wá ti lè mọ̀ pé òun ṣe yahoo báyìí ọjọ́ tó bá máa padà sọ́dọ̀ ẹ̀bọ́n máa lé ẹ̀dá mo ní ẹ̀hán ni bẹ́ẹ̀ ni wọ́n kò tó wá ti jẹ́ ọmọ yahoo àwọn náà máa bẹ́ tẹ̀lé ẹni àwọn ọmọ ẹ̀gan ló ń kọ lẹ́tà sí ikú òjijì àwọn ọmọbìnrin wa àwọn gbogbo ló ń kọ lẹ́tà sí ikú àìtọ́jọ́ àwọn gbogbo ló fẹ́ pa ìyá àti bàbá wọn lẹ́kún tó bá jẹ́ student tó ń ṣe yahoo wọn ò ní fẹ́ ẹ tó bá jẹ́ ọkùnrin tó níṣẹ́ ọwọ́ wọn ò ní fẹ́ ẹ tó bá jẹ́ ọkùnrin tó níṣẹ́ ìjọba wọn ò ní fẹ́ ẹ àmọ́ tó bá ti wọ́n pé yahoo ni ẹ ẹ̀rọ ọmọ yahoo ọmọ 19 years ó ti bímọ ọmọ 19 years ń gun jíìpù 15 million jíìpù lọmọ yahoo yẹn náà làwọn ọmọ boys yẹn ròyìn báyìí wọ́n ní 15 million náà tán jíìpù tó lọ rà wọ́n ló ti kọ́lé ó ti ra mọ́tò ó ti ra gbogbo ẹ̀ ìyẹn kéré lè tí ó tún lọ fọ mọ́tò l'accident ọmọ ẹ̀ ó ní ọjọ́ ó fẹ́ lọ ra nǹkan tó máa fi ṣe birthday 20 years ni ló l'accident ló kú wọ́n ní ilé tó ti kọ́ sí sáìdì Ìlárò ọmọ Ìlárò náà pé bọ̀bọ̀ yẹn wọ́n ilé tó ti kọ́ sí Ìlárò wọ́n ní ilé yẹn ó ṣe ìṣílé karùn-ún ní oṣù after oṣù kan tó sílẹ̀ yẹn ló kú yẹn wọ́n ní ilé yẹn èèyàn ò lè gbé bẹ́ẹ̀ o ẹjọ́ ṣe yahoo tún nìyẹn ìyá ò lè gbé àbẹ́ ò lè gbé bẹ́ẹ̀ òun gan kò lè sùn bẹ̀ wọ́n ní gbogbo àwọn tó ń gbé ní àwọn ilé ẹ̀ náà kó kúrò wọ́n ní kò sẹ́ni tó gba àwọn student tó ń gbé gbogbo náà kó kúrò tó yá di lóru báyìí nǹkan tó ń ṣẹlẹ̀ ò dáa ọjọ́ ó kù ọ̀la tó máa ṣe birthday 20 years ọmọ 20 years tó ti kọ́lé márùn-ún kò dẹ̀ ń ṣe ilé òṣì àwọn ilé ńláńlá òsì ẹ̀ ló kọ́ ó kù ọ̀la tó máa ṣe birthday báyìí ló l'accident àwọn wọ́n ní kódà wọ́n ní ibi tí accident yẹn ló tó lè dé wọ́n ní wọ́n fà á kẹ́ wọ́n fi ń ṣàkóso pé wọ́n yọ ẹsẹ̀ wọ́n yọ ọpọlọ wọ́n yọ apá ni wọ́n ní accident yẹn ó bad ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá à ń ṣe kí la ń wá kiri ọmọ 20 years ọmọ ó tiẹ̀ 20 years náà lọ́jọ́ ó kọjọ́ ọ̀kan tó máa tó 20 years tó ti kọ́lé márùn-ún ẹjọ́ ṣe yahoo ni òyìnbó ló fẹ́ fún yàn ní owó yẹn kò sí yahoo bí kankan mọ́ ẹ̀yìn tèmi tẹ́ ń wò mí olóògùn owó làwọn ọmọ yẹn tèmi ò ní jù báyìí lọ ẹ bá ọmọ yín sọ̀rọ̀ ẹ bá àwọn ọmọ yín sọ̀rọ̀ kí tó máa lọ Brazilian gold lèmi wọ̀ yìí o ó dẹ̀ wà òkè ẹ wá mú ti yín o lóríṣiríṣi ló wà o àní àwọn ordinary wọn àwọn ordinary jewelry sẹ́pẹ̀lì wọ̀ lọ sí pátí ó bẹ̀rẹ̀ láti 25,000 30,000 alóní 15,000 alóní earring 6,000 5,000 lóríṣiríṣi adẹ̀ láwọn lace lóríṣiríṣi style ìtàfihàn tẹ̀lé wọ̀ lọ sí pátí náà ni adẹ̀ ní Kampala náà ẹ pè nọ́mbà mi 08022111530 ẹ ṣé ó dàárọ̀.